Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi, àwọn ẹbọra ẹ̀mí, àwọn ẹ̀mí àìmọ́ tí ń yọ ayé yín lẹ́nu, tán ń da omi àlàáfíà ẹ̀mí yín rú, tí wọ́n ń da omi àlàáfíà ọkàn yín rú, tí wọ́n ń da omi àlàáfíà àgọ́ ara yín rú, tí wọ́n ń da omi àlàáfíà ọrọ̀ ajé yín tó ń dàrú lórúkọ Jésù Kristi tí Násárẹ́tì tí wọ́n jáde nínú ayé yín. Bẹ́ẹ̀ bàbá Jésù Kristi forúkọ rẹ̀. Olúwa rán ọ̀rọ̀ ìwòsàn, rán ọ̀rọ̀ ìmúláradá, dáhùn èèyàn rẹ̀ ń dè nínú gbogbo àìlera àti àìsàn àti gbogbo ìyọnu ayé wọn. Gbogbo ògo kó jẹ́ tiwọ Ọlọ́run Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin àyànfẹ́, ìròyìn ayọ̀ mo máa mú wá fún yín. Ṣé ẹ fẹ́ mọ̀? Ìròyìn ayọ̀ náà ni wípé ìwòsàn wà fún gbogbo ènìyàn. Bẹ́ẹ̀ ni, ìwòsàn ó wà fún gbogbo ènìyàn. Gbogbo mùtúmùwà ni Ọlọ́run fẹ́ kí ó rí ìwòsàn. Gbogbo mùtúmùwà ni Jésù Kristi ọba ògo wá fún láti dánidè lọ́wọ́ ìdí àìsàn. Tẹ̀lé mi ká lọ sínú ìwé Matthew orí 8 ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 17. Matthew orí 8 ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 17. Gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run ṣe tó sọ. Nígbà tí Jésù sì wọ ilé Pétérù lọ, ó rí aya rẹ̀, ó dùbúlẹ̀ àìsàn ibà. Àṣebà ti wà láyé ti pẹ́. Àṣàwọn ẹbọra ẹ̀mí kan ń bẹ lẹ́yìn àìsàn ibà. Ó sì fi ọwọ́ bà á lé ọwọ́. Ibà sì fi í sílẹ̀. Òun sì dìde. Ó sì ń ṣe ìránṣẹ́ fún wọn. Ó lè jẹ́ aláàárẹ̀ kó sin Ọlọ́run. Àìsàn yìí máa ń dáni gúnlẹ̀ ní kì í jẹ́ èèyàn ó lè ṣe tó yẹ kó ṣe. Jésù náà sì mọ̀ bẹ́ẹ̀. Ó mú lára dá. Ó lé ibà jáde lágọ̀ọ́ ara ẹ̀. Wá gbọ́ o, ìwòsàn wà fún gbogbo ènìyàn. Jẹ́ tún kà síwájú. Nígbà tí ó sì di àṣálẹ́, wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó ní ẹ̀mí èṣù wá sọ́dọ̀ rẹ̀. Ó sì fi ọ̀rọ̀ lé àwọn ẹ̀mí náà jáde. Ó sì mú àwọn olókùnrùn lára dá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi, àwọn ẹbọra ẹ̀mí, àwọn ẹ̀mí àìmọ́ tí ń yọ ayé yín lẹ́nu, tán ń da omi àlàáfíà ẹ̀mí yín rú, tí wọ́n ń da omi àlàáfíà ọkàn yín rú, tí wọ́n ń da omi àlàáfíà àgọ́ ara yín rú, tí wọ́n ń da omi àlàáfíà ọrọ̀ ajé yín tó ń dàrú lórúkọ Jésù Kristi tí Násárẹ́tì tí wọ́n jáde nínú ayé yín. Bẹ́ẹ̀ ni, wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní kí èyí tí a sọ lé ẹnu wòlíì Àìsáyà wá lè ṣẹ pé òun ti ká lára rẹ̀ gba àìlera wa, ó sì ru àrùn wa. Jésù ti ru àrùn wa lọ. Kò yẹ kẹ́ ẹ ṣàìsàn mọ́. Òótọ́ mo ń sọ fún yẹn. Ìwòsàn lọ́dọ̀ Jésù Kristi ni o. Lọ́dọ̀ Jésù Kristi ni o. Ìwòsàn wà fún gbogbo èèyàn. Tìbẹ́yìn náà ti rí báyìí. Jésù yìí tó wá ṣe lánàá yóò ṣe lónìí. Yìí tó ṣe lánàá kò ní ṣe lónìí nìkan, yóò ṣe lọ́la. Níwọ̀n ìgbà tí ayé yóò máa wà, ní agbára ìwòsàn Jésù Kristi ni ó máa múni lára dá. Ṣé ẹ rí Jésù yìí ló máa wọn ẹ̀ṣẹ̀ yìí lára dá. Ó mú wọn lára dá. Àní kò sí aláìlera kan, kò sí aláìlera kan. Kẹ́ ẹ lè mọ̀ pé ìwòsàn àfi gbogbo yẹn. Gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n kó jáde kúrò ní oko ẹrú Íjíbítì. Ẹ̀yin tẹ́ gbàgbọ́ ni mo bá sọ̀rọ̀ yìí o. Àwọn kan tán sọ fún ẹ pé ìdánwò gbàgbọ́ rẹ láìsàn yẹn máa lò bẹ́ẹ̀. Farabalẹ̀, farabalẹ̀, farabalẹ̀. Ẹ wo Bíbélì dáadáa. Gbogbo àwọn tí Ọlọ́run kó kúrò lóko ẹrú tí wọ́n lọ nínú aginjù, bí wọ́n tiẹ̀ ti ń dẹ́ṣẹ̀ tó yẹn tí wọ́n hùwà ọ̀tẹ̀ tí wọ́n tẹ́ Ọlọ́run lọ́rùn, tó mọ̀ pé ìyà ìlera ò jẹ wọ́n. Psalm 105 ẹsẹ̀ 37 ó ní kò sí aláìlera kankan láàrin wọn. Jésù náà tún wá délé Pétérù ló wá bá ìyàwó ẹ̀ tó ń ṣàìsàn. Ó lé àìsàn bà, ó lè jáde kó lára ẹ̀. Jésù Kristi ìyá wa sọ pé ó ti kó gbogbo àrùn wa lọ. Kí láìsàn tó ń wá lágọ̀ọ́ ara ẹ̀? Mo pa á láṣẹ. Àìsàn àgọ́ ara ẹ̀ kó jáde lórúkọ Jésù Kristi tí Násárẹ́tì. Jésù yìí òun ló máa ń wo gbogbo èèyàn sàn. Ìwòsàn wà fún gbogbo èèyàn. Ibikíbi tá a bá ti ń wàásù Jésù, ọ̀ranyàn ni. Jésù ó múni lára dá. Tẹ́ ẹ bá ti gbàgbọ́ wà á rí ògo Ọlọ́run. Fílípì arákùnrin wa ló lọ sí Samaria, ló lọ wàásù ní ọjọ́ sínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 8 ẹsẹ̀ 6 ẹsẹ̀ 8. Ìwé mọ̀ pé ayọ̀ púpọ̀ sì wà ní ìlú náà torí kíni àwọn aláìsàn gbàmúláradá. Àwọn tí ayé ní lára wọ́n bọ́ lọ́wọ́ ìdálóró ẹ̀ṣẹ̀, ìdálóró èṣù. Gbogbo ẹ̀yin táwọn ẹ̀mí òkùnkùn ń dá lóró lẹ́ẹ̀kan sí mo pa á láṣẹ.
gbogbo agbára tó ń yọ ayé ẹ lẹ́nu lẹ́ẹ̀kan sí mo wí lórúkọ Jésù Kristi kí wọ́n jáde nínú ayé ẹ. Ìtura dé sáyé ẹ lónìí. Sàmì gbẹtọ àmì mi. Bẹ́ẹ̀ ni ìtura dé sínú ayé ẹ lónìí. Ogun àìsàn yìí láì àti láíláí ò tún rí mọ́. Àní Jésù yìí ló rán wa, iṣẹ́ tó rán wa nìyẹn. Iṣẹ́ ìránṣẹ́ àtayéṣe la fi rán mi. Iṣẹ́ ìránṣẹ́ àtayéṣe ni la fi rán mi. Jésù fẹ́ gbà ọ́ là. Bẹ́ẹ̀ ni torí ẹ̀ la fi ń wá, torí ẹ̀ la fi ń jáde, nítorí ẹ̀ la fi ń fún yín ní ìwé ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ gbà ìwé ọ̀rọ̀ Ọlọ́run, ẹ kà á, ẹ ṣe ń ta kọ́nú ẹ̀. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ti ṣe ń gbọ́ wa náà lórí afẹ́fẹ́, tẹ́ ń gbọ́ wa lórí abagbe, ẹ gba ọ̀rọ̀ ìyè, kẹ́ ẹ dẹ ní ìgbàlà, kẹ́ ẹ ní ìwòsàn, kẹ́ ẹ dẹ ń tá aṣọ di mímọ́, kẹ́ ẹ dèrò ọ̀run, kíjọba ọ̀run ó dénú àyà yín, kẹ́ ẹ sì ṣe rere. Bẹ́ẹ̀ náà ni tí Jésù bá ti wá mú ọ láradá tán, mo sì ti mọ̀ pé ó dájú yóò mú ẹ láradá tán. Ní tí ìyá aya Pétérù ṣe ní kí wọn náà ṣe. Kí ló ṣe? Ó dìde lórí àkéte àṣẹ. Kọ̀ wá máa yan fanda káàkiri, kọ́ máa rìnrìn àríkiri. Ó wá dìde, ó ṣèrànṣẹ́ fún Jésù. Ní tí Jésù fi wá mú ọ láradá ni pé ó fẹ́ kó o sìn òun. Bẹ́ẹ̀ ni ó fẹ́ kó o sìn òun. Torí nǹkan fi dá ẹ̀wọ̀n ẹ̀ wá sáyé ni pé kó o lè sìn ọba ògo, kó o lè mú ìfẹ́ rẹ̀ ṣẹ nínú ayé ìyá gbàdúrà. Ọba àwọn ọba lẹ́ẹ̀kan sí. Mo dúpẹ́ torí pé ó ti mú àwọn èèyàn rẹ̀ láradá. Mo dúpẹ́ pé ìwọ ló rán ọ̀rọ̀ yìí, ó sì fìdí ọ̀rọ̀ ìmúlẹ̀ nínú ayé àwọn tó gbọ́ nípa iṣẹ́ àmì àti iṣẹ́ àmì tí ó tẹ̀lé. Àìsàn ọjọ́ pípẹ́ ó ti pòórá. Ìyọnu ìgbàdégbà nínú ayé ọmọkùnrin ó ti tán, ó ti tán, ó ti tán. Ìdààmú tó ń da obìnrin láàmú, tó ń sá jẹnajẹna kiri gbogbo fòrú ẹ̀ lórí ọmọ, lórí ọkọ, lórí aya, òpin dé bá lónìí, ìtura wọnú ayé ẹ̀. Bẹ́ẹ̀ ni ìgbàlà kíkún ó jẹ́ tẹ̀yìn àyànfẹ́. Bàbá mo dúpẹ́ torí pé o ti gbọ́. Jésù Kristi Olúwa wa. Àmín.